A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai àti olùdíje du ipò ààrẹ àná Major Hamza Al-Mustapha, àwọn alẹ́nulọ́rọ̀ olóṣèlú pẹ̀lú àwọn alátìlẹyìn igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, gbogbo wọn ni wọ́n ní ìpàdé lánàá pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP). Ìròyìn jábọ̀ wípé ìpàdé tí ó wáyé ní olú iléeṣẹ́ ẹgbẹ́ SDP ní ìlú Àbújá ni wọ́n ti gbà lérò láti fi wá ọ̀nà ṣẹ́gun ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) nígbà ìdìbò gbogbogbò ọdún 2027. Lára àwọn tí ó tún péjú pésẹ̀ síbi ìpàdé yìí láti rí olóyè láàrin ẹgbẹ́ PDP Ṣẹ́gun Ṣówùnmí. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni Ṣówùnmí ti ṣe àfihàn àwọn àwòrán bí ó ti ní àwọn ní ìpàdé láti ṣe àgbéyẹ̀wò ipò òṣèlú orílẹ̀-èdè. Ó ní El-Rufai, Gabama àti Al-Mustapha gbèrò àtakò tó ní agbára fún ìdìbò ọdún 2027 ní Nàìjíríà. Ìgbésẹ̀ yìí ń wáyé láì tí ì pé ọjọ́ méjì tí El-Rufai, tí í ṣe ẹni tí wọ́n jọ ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ APC, ṣẹ́ wípé òun ti yẹ̀bà kúrò ní APC lọ PDP. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Victor Ọláìyà ti ké sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga lẹ́nu iṣẹ́ kí wọ́n ṣe àmúlò ipò wọn tuntun fi gbógun ti ìwà ọ̀daràn kí àyípadà rere lè bá agbègbè. Kọmíṣánná sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìṣelóge decoration ceremony àwọn òṣìṣẹ́ mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéga lẹ́nu iṣẹ́ tí ó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìlọrin pẹ̀lú agbẹnusọ ọlọ́pàá ẹkùn Adétóun Èjìrè Adéyẹmí tí ó gba ìgbéga sí ipò Superintendent of Police (SP). Kọmíṣánná fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbéga yìí jẹ́rìí sí iṣẹ́ takuntakun láti dáàbò bo ohun ìní ìjọba àti ará ìpínlẹ̀ Kwara, bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun àti alága Public Service Commission Ashiru Saliu Agungu lórí bí ó ṣe mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Labour ti fara kí lórí ìṣúná ₦55 billion tí wọ́n yà sọ́tọ̀ fún àmójútó ọkọ̀ ojú òfurufú iléeṣẹ́ ààrẹ. Èyí wà lára ìṣúná fún ọdún 2025 tí wọ́n fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbuwọ́lù. Bí àwọn aṣòfin bá bu ọwọ́ lu èyí, ₦55 billion di níná lórí àtúnṣe ọkọ̀ òfurufú, bẹ̀rẹ̀ láti fífọ ẹ́ńjìnì ọkọ̀, epo rírà, àtúnṣe inú ọkọ̀ àti gbogbo ohun tí ó nílò àtúnṣe lára àwọn ọkọ̀ ààrẹ Presidential Fleet. Ìròyìn jábọ̀ wípé ó kéré tán ₦19.43 billion ni wọ́n ná lórí ìgbésẹ̀ yìí kan náà láàrin oṣù keje ọdún 2023 sí oṣù kẹsàn-án ọdún 2024. Nígbà tí akọ̀ròyìn kàn sí alága ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Kamarudeen Ajíṣafẹ́ béèrè bóyá ààrẹ ń gbèrò àti ra ọkọ̀ tuntun. Bákan náà ni akọ̀wé ẹgbẹ́ òṣèlú Labour Àbáyọ̀mí Arábámbí ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní aláìnítara ọmọ ènìyàn àti ìwà ìṣù láti ná adúrú owó bẹ́ẹ̀ lórí ọkọ̀ ààrẹ. Ó ní èyí jẹ́ misplaced priority pẹ̀lú bí mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè ṣe ń làkàkà àti rí ọwọ́ mú lọ ẹnu. Àbùkù ńlá gbáà ni èyí jẹ́ sí ọmọ orílẹ̀-èdè wípé ìjọba nífẹ̀ẹ́ sí ànádànù lórí afẹ́-ayé pẹ̀lú ọkọ̀ òfurufú tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ rà tí owó rẹ̀ lé ní $100 mílíọ̀nù. Arábámbí ní ìnákúná ìjọba ṣe àfihàn wípé wọn kò ní àfojúsùn láti ṣe àdínkù ìṣẹ́ òun òṣì láwùjọ. Ìyáàfin Àìná tí í ṣe oníṣòwò ní gbogbo owó tí òun rí fi pamọ́ láyé òun kò ju $150,000 rí. Òun sì fi odidi ọdún kan dá àjọ rẹ̀ kí ó tó pé. Fún ìdí èyí, bí òun bá gbọ́ wípé àwọn adarí kan fẹ́ ná $55 billion lórí àtúnṣe ọkọ̀ òfurufú, èpè á máa gbọn òun láti ṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rọ ilé-ẹjọ́ gíga kí ó má gba ìyọ̀ǹda olórí àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Naomi Ṣílẹ̀kùnọ́lá Hamzat Oríyọmí àti olùdásílẹ̀ iléèwé Fásisì Abdullahi. Ọjọ́ 24 oṣù Kejìlá ni ilé-ẹjọ́ pa á láṣẹ kí wọ́n fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí inú ọgbà ẹ̀wọ̀n látàrí ikú ọmọdé 35 tí ó wáyé níbi ayẹyẹ ọdún ní ìlú Ìbàdàn. Àwọn afẹ̀sùnkàn wọ̀nyí ṣe ayẹyẹ Kérésì àti ọdún tuntun nínú ọgbà ìwàátúnṣe Agodi. Níbi ìgbẹ́jọ́ ọjọ́ Ìṣẹ́gun ní High Court 8 Ring Road, Ìbàdàn, ni agbẹjọ́rò wọn ti rọ ilé-ẹjọ́ kí ó gba ìyọ̀ǹda wọn, ṣùgbọ́n agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ Abíọ́dún Àìkómọ̀ tako èyí, bí ó ti ní àsìkò kò tíì tó fún ìyọ̀ǹda wọn. Síwájú àkókò yìí ni agbẹjọ́rò fún àwọn afẹ̀sùnkàn ṣe àríyànjiyàn wípé fífi àwọn oníbàárà wọn sí àhámọ́ kò tọ̀nà, èyí tàpá sí òfin lábẹ́ Criminal Justice Act. Ó ṣe àwáwí àìlera Abdullahi wípé èyí tó láti yọ̀ǹda rẹ̀ kí ó lè ríbi lọ mójútó ara rẹ̀. Bákan náà ni agbẹjọ́rò Naomi Agbamòfin Musibau Adétúnbí náà ṣe àpèjúwe àhámọ́ Naomi ní èyí tí kò wà ní ìbámu pẹ̀lú òfin. Gbogbo ẹ̀rí tí wọ́n sì fi gbé ẹ̀sùn tí wọ́n pè tako wọn ni kò lẹ́sẹ̀ ńlẹ̀. Agbẹjọ́rò Hamzat náà ò gbẹ́yìn, ṣùgbọ́n lẹ́yìn tí adájọ́ tẹ́tí sí awuyewuye àwọn agbẹjọ́rò wọ̀nyí ni ó sún ìdájọ́ lórí ìyọ̀ǹda wọn sí ọjọ́ Ajé tí ó ń bọ̀, ọjọ́ 13 oṣù Kínní ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣòfin àná láti ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ Shina Peller ti ṣàlàyé wípé ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok tí gbogbo ènìyàn mọ̀ sí Peller kì í ṣe ẹbí wọn rárá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Peller ti ṣe àfihàn wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ìdílé Peller gbòòrò, ọ̀dọ́mọkùnrin aláwàdà orí TikTok yìí kì í ṣe ara wọn. Ó ní nínú iṣẹ́ bàbá wọn ni orúkọ Peller ti jẹ jáde gẹ́gẹ́ bí ọlọ́wọ́ idán. Láti ìgbà náà ni ẹbí sì ti gbé orúkọ yìí. Peller ní ọ̀dọ́mọkùnrin yìí lo àǹfààní wípé orúkọ yìí jẹ́ ìlúmọ̀ọ́ká ni ó fi ń lò ó lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, kò fi ibì kankan tan mọ́ ẹbí Peller. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nigerian Football Federation (NFF) ti yan akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Mali àná Eric Sekou-Chelle gẹ́gẹ́ bí olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ẹ̀ka ìròyìn NFF ní ìrọ̀lẹ́ àná. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé níbi ìpàdé tí ó wáyé ní Abuja ní Ọjọ́bọ̀ tí ó kọjá ni ìgbìmọ̀ NFF ti yan akọ́nimọ̀ọ́gbá àná fún Mali gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles, tí ìgbìmọ̀ NFF sì bu ọwọ́ lù ú lánàá ọjọ́ 7 oṣù Kínní ọdún 2025. Chelle, tí ó gba ife 5 fún ikọ̀ Aiglons ti Mali, tí ó tún kọ́ àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi GS Consolate, FC Martigues, Bordeaux àti MC Oran ni ó ti jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún Aiglons láti ọdún 2022. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé akọ́nimọ̀ọ́gbá tuntun ẹni ọdún 47 47 yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá pẹ̀lú ojúṣe láti darí ikọ̀ Super Eagles gba ife níbi ìdíje àgbáyé 2026 World Cup pẹ̀lú ìdíje méjì nínú oṣù kẹta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.